wọ́n ní sí lórí àwọn àyípadà tí à ń sọ àìgbọ́n dáadáa mọ́ bíi tẹ́lẹ̀ yìí ó náà máa ń ṣẹlẹ̀ sí àwọn àgbàlagbà mìíràn. àwọn àìsàn mìíràn bíi àwọ̀ká náà máa ń jẹyọ sọ́ọ̀bùn káàkiri máa ń jẹ lára àwọn àgbà wa. fún ìrántí ẹdín lè mú ìdílé lára àwọn àgbàlagbà wa mìíràn ó nípọn díẹ̀ o kódà kì í yé káwọn kọ́rin dáadáa ó lè fa ìṣubú àgbàlagbà. a gbọ́dọ̀ yẹra fún àwọn nǹkan tí ó lè dá wàhálà sí àgọ́ ara wa tí ó lè fa ìrora àìlérìn kẹ́lẹ́ rẹ̀ wá lè rìn wàhálà nínú. àwọn mìíràn kẹ̀dẹ̀ rèé iná àtìgbà ni wọ́n sì ń lò àwọn òbí wọn ń lò ẹ̀rọ àwọn iná ìgbàlódé fún wọn tí wọ́n lè máa lò nílé láti dẹ́kun ìṣubú. àwọn tó jẹ́ pé nǹkan tí wọ́n fi tẹ́ ilẹ̀ lẹ́lé wọn ń yọ̀ ẹ̀rọ àtúnṣe sí ẹ̀dá nǹkan bò. bíi kí á tètè máa nu omi tí ó bá wà nílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin olùtọ́jú àgbàlagbà kí wọ́n bá gbé wọn ṣubú. kí wọ́n fún àwọn ìtẹ̀mọ́lẹ̀ tí ó ń dán tí wọ́n ṣe sílẹ̀ lẹ̀ tí wọ́n ń pè ní tiles tí ó lè fa ìṣubú fún àwọn àgbàlagbà wa. ẹni tó bá ń kọ́lé fún àwọn àgbàlagbà wa kí ó rò dáadáa kí ó jẹ́ wípé iṣẹ́ àwọn tó rẹ̀ ṣubú o kó bá yẹ kẹ́ ẹ kó àwọn aláṣọ sí ẹ̀kọ́ sí ọ̀rọ̀ ọjọ́ méje lókun á tún máa tẹ̀síwájú. ilé akọ́ṣẹ́mọṣẹ́ àpègbè náà ló ti ń bá yín sọ̀rọ̀ láti àjọ Mopcare fáwọn àgbà bọ́lá hàn fàbí ìtàn ń pè ní GB àjíǹde á máa jẹ́ o ire o. ní àjọ Mopcare à ń ṣe ìgbìrò ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. àwọn ẹ̀kọ́ ìṣìníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé iṣẹ́ aládàáni ilé iṣẹ́ ìjọba àjọ lóríṣiríṣi ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. à ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. a sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. a jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. à ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nulé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors àwa ni ohùn fún àwọn àgbà wa.